Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o, má jẹ́ nìkan ṣayé mi rúkàyà. Ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Alájà Rúkàyà Aláwìyé Bàṣírí. Ṣé ti gbọ́npa ẹ̀ nípa Bisi Ologe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tùlọ́sì. Ṣé bá fẹ́ kán gbọ́ nípa yín, nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bisi Ologe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bisi Ologe, they are the best. Love you. A kí gbogbo ẹ̀yin yẹn wá jákèjádò àgbáyé o. Yá òní yìí ó dùn dáadáa. Yes, lónìí nǹkan méjì ni a wá fún ní court. Wọ́n fẹ́ kàn gba béèlì láti lọ gba ìtọ́jú. Yá adájọ́ Òjó. Yes, lónìí nílé ẹjọ́ lónìí ohun àrà ó ṣẹlẹ̀ lóníṣiríṣi torí gbà tí adájọ́ Adepele Ojo tí wọ́n kọ́kọ́ jókòó wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tí kò wọ rẹ́kọ̀dù ṣùgbọ́n wọ́n kàn ní láti sọ ni. Àwọn ọ̀rọ̀ wo nìyẹn? Wọ́n ní wọ́n sọ pé àwọn wà desperate láti rán yàn lọ sẹ́wọ̀n. Adájọ́ ní àwọn láti ṣe ìdájọ́ òdodo àkọ́kọ́ nù. Wọ́n ní àwọn wà desperate láti ṣe ìdájọ́ òdodo ṣùgbọ́n àwọn wà desperate láti rán yàn lọ sẹ́wọ̀n. Ẹ̀kejì, wọ́n láwọn ń gba mẹ́sẹ̀gì lónírúurú àtọ́níranran mẹ́sẹ̀gì sóníranran pé àwọn ti gba àbẹ̀tẹ́lẹ̀. Adájọ́ dẹ̀ sọ̀rọ̀ tó pọ̀ pé kódà lábáyẹn tó ti fún yàn lábẹ̀tẹ́lẹ̀ bóyá fún kánsẹ́lì kan àbí kinní kan ó lè sọ ní ẹjọ́ kí àwọn bá lé ohun tọ̀hún lọ́wọ́ mú láti gbowó ẹ̀ padà. Ṣùgbọ́n níta àwọn ò lè gbà, àwọn sì ní gbà láéláé. Yes, wọ́n dẹ̀ application nípa láti amend àwọn charges wa. Wọ́n kà á, wọ́n dẹ̀ approve gbogbo application yẹn. A jẹ́ pé báyìí àwọn ẹ̀sùn 18 charges ni wọ́n fi kan àwọn olùjẹ́jọ́. 18 charges ni wọ́n fi kàn wọ́n báyìí. 18 tí wọ́n dẹ̀ ká lọ́kọ̀ọ̀kan ìjèjì lẹ́yọkọ̀ọ̀kan ìjèjì ṣùgbọ́n tí àwọn olùjẹ́jọ́ ní àwọn ò jẹ̀bi kankan ní gbogbo ẹ̀sùn tí wọ́n kà sílẹ̀ yẹn. Ok, no problem. Lẹ́yìn yẹn ni àwọn agbẹjọ́rò oníkálùkù bẹ̀rẹ̀ sí ní dìde. Ní báyìí wọ́n ti sún ẹjọ́ ọ̀hún di ọjọ́ kejì nínú oṣù kejìlá. Ìdí rèé o àwọn olùjẹ́jọ́ ti ní àwọn láwọn ẹlẹ́rìí kọ̀ọ̀kan lórí pé ẹ̀sùn tí wọ́n tó fi kàn wọ́n ó tó ti pọ̀ sí. Àwọn láti máa wọn ẹlẹ́rìí kọ̀ọ̀kan wá. Lára àwọn méjèèje agbẹjọ́rò olùjẹ́jọ́ kejì àti olùjẹ́jọ́ kẹrin nìkan ni wọ́n ní àwọn ò ní ẹlẹ́rìí kankan. Agbẹjọ́rò olùjẹ́jọ́ àkọ́kọ́ ìyẹn ni Adedoyin wọ́n láwọn lẹ́lẹ́rìí báyìí. Ẹ mọ̀ pé nígbà tí wọ́n kọ́kọ́ lọ tí wọ́n pe àwọn olùjẹ́rìí wá wọ́n láwọn ò lẹ́lẹ́rìí kankan táwọn fẹ́ pè òun náà ò dẹ̀ rojọ́ ṣùgbọ́n báyìí wọ́n ti láwọn lẹ́lẹ́rìí torí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ó kẹnu pọ̀. Wọ́n láwọn lẹ́lẹ́rìí. Olùjẹ́jọ́ àkọ́kọ́ wọ́n máa mẹ́lẹ́rìí wá, olùjẹ́jọ́ kẹta wọ́n máa mẹ́lẹ́rìí wá, olùjẹ́jọ́ karùn-ún wọ́n máa mẹ́lẹ́rìí wá, olùjẹ́jọ́ kẹfà wọ́n máa mẹ́lẹ́rìí wá, olùjẹ́jọ́ keje agbẹjọ́rò rẹ̀ ní òun gangan fúnra rẹ̀ yóò tú ẹjọ́ òun ó tún ti gbọ́ ọ̀nà tún yọ. Náà adájọ́ sì ti ó yẹ kí wọ́n ka ruling kejì wọ́n gbé ìdájọ́ kalẹ̀ bóyá olùjẹ́jọ́ àkọ́kọ́ ìyẹn ni Adedoyin yóò láǹfààní láti gbónídùúró rẹ̀ fún ìtọ́jú ṣùgbọ́n agbẹjọ́rò rẹ̀ dìde wọ́n sì ní àwọn fẹ́ withdraw application yẹn ni pé application pé bóyá wọ́n fẹ́ gba onídùúró rẹ̀ láti lọ gba ìtọ́jú wọ́n ti struck it out kò sí níbẹ̀ mọ́ báyìí. Now adájọ́ sì ti sọ̀rọ̀ pé n tó àwọn nífẹ̀ẹ́ sí jù ni pé ní December 1st and 2nd tambo
kí wọ́n ó pé gbogbo àwọn atọ́fẹ́ jẹ́rìí kí wọ́n pè wọ́n wá pátápátá kí ẹjọ́ yẹn, torí pé ní ọdún táwọn wà yìí December yìí gangan làwọn fẹ́ gbé ìdájọ́ kalẹ̀, àwọn fẹ́ jẹ́ kẹjọ́ yẹn ó bọ́ sí 2023. 18 new charges 18 tí wọ́n dẹ̀ ti fi orúkọ Adedoyin náà kún pé àwọn charges ọ̀hún ó pọ̀ yes òun náà lọ́wọ́ ń bẹ̀ tí wọ́n ṣe fi kú pa Timothy Adedoyin. Wọ́n lọ pa conspiracy, wọ́n pàmò pọ̀ àti pa Timothy Adedoyin. Wọ́n gbìyànjú láti gbé ọkọ̀ Hilux tí wọ́n fi gbé Timothy lọ síbi tí wọ́n dọ̀m̀pẹ̀ sí lọ sílùú Àbújá. Wọ́n gbìyànjú láti yí ìwé, wọ́n gbìyànjú láti ṣèbúra ẹ̀tàn, oríṣiríṣi ẹ̀sùn, ṣùgbọ́n gbogbo ẹ̀sùn 18 count charges ni wọ́n ti fi kàn wọ́n báyìí. Wọ́n dẹ̀ ti fún wọn ní ọjọ́ méjì, ìyẹn ni ọjọ́ kìíní àtọjọ́ kejì ní oṣù kejìlá kí wọ́n mú gbogbo àwọn ẹlẹ́rìí tí wọ́n fẹ́ mú wá, kí wọ́n mú wá láti wá mọ̀, kí wọ́n sì gbé ìdájọ́ kalẹ̀ nínú ọdún tá a wà yìí. Ó dùn, ó wà interesting, very very interesting. Bí èèyàn bá jàjà bọ́nù kan kò lè bọ́nù kan, wọ́n pojúbọ àwọn ẹ̀sùn yẹn ó pọ̀ díẹ̀, ẹni pé kò sí bí èèyàn ṣe fẹ́ jàjà bọ́ kó nù kan tí ó bọ́ nù kejì, méjìdínlógún tán, ó pọ̀ o, iṣẹ́ ni bàbá Fálànà ṣe o. A sì wá nǹkan kan ju ìdájọ́ òdodo lọ. Ìdájọ́ òdodo náà ni gbogbo ohun tá a fẹ́. Yes, adájọ́ náà dẹ̀ ti sọ̀rọ̀ pé àwọn ò nílò àti gbowó, àwọn ò nílò àti rán yẹn lọ sẹ́wọ̀n, bí kì í ṣe pé káwọn ṣe tí òfin là kalẹ̀ ní tó fi ń sọ. Oríṣiríṣi counter affidavit ní gbogbo àwọn counsel, àwọn olùjẹ́jọ́ kọ. Ẹjọ́ yẹn ò nítumọ̀, wọn lè amend the charges, wọn lè fi gbá, wọn lè ṣàwó. Adájọ́ sì ka gbogbo ẹ̀ látòkè délẹ̀, wọ́n kà ṣùgbọ́n at the end of the day wọ́n approve ẹ̀ 18 count charges, ẹ̀sùn méjìdínlógún ni wọ́n pojúbọ ẹ̀ sí, wọ́n pojúbọ ẹ̀sùn yẹn sí wọn lọ́rùn. Bí ẹni tó bá lọ́wọ́ ń bẹ̀, tó bá rò pé òun ò bọ́nù kan kò lè bọ́nù kejì, tó bá rò pé òun ò bọ́nù kan kò lè bọ́nù kejì, tó bá rò pé òun ò bọ́nù kan kò lè bọ́nù kejì. Bẹ́ẹ̀ sì rẹ̀ adájọ́ ní gbogbo ẹni tó bá lọ́wọ́, àwọn ìdájọ́ òdodo làwọn wà fún, àwọn ò sí fún kankan. Then ẹjọ́ yẹn ti ń pẹ́ jù, wọ́n tètè kó gbogbo àwọn ẹlẹ́rìí tí wọ́n fẹ́ kó wá, àtúndókò gbogbo àwọn ẹlẹ́rìí tuntun tó wá, kí wọ́n tẹ̀ kó gbogbo ẹlẹ́rìí tí wọ́n fẹ́ kó wá, kí wọ́n kó wọn wá ní December 1st, December 2nd. Lẹ́yìn ẹlẹ́rìí kí wọ́n ṣe address, kí wọ́n dẹ̀ gbé ruling kalẹ̀. Tó dẹ̀ wọ adájọ́ náà ni pé inú ọdún yìí náà ni wọ́n fẹ́ ṣe ruling. Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Yes, à ń retí prosecutor counsel yóò ní lọ́yà Fatima tó jẹ́ aṣojú bàbá Fẹ́mi Fálànà, à ń retí wọn kí wọ́n jáde ká tó fi ọ̀rọ̀ wọn lẹ́nu wò, kí wọ́n tó kó àwọn olùjẹ́jọ́ padà lọ sí ọgbà ẹ̀wọ̀n Iléṣà. Ọ̀pọ̀ àwọn ará Iléṣà ni wọ́n ló dúró tí wọ́n fi kó wọn. Mo lọ gbé Black Maria sí. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.